Mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọkùnrin, mo kí obìnrin, bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ sì ń gbọ́ mi. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi lórí ètò tòní. Mo kí yín kú àbọ̀. Lórí ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emere, òun ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Episode 27 ni èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo wá fi àǹfààní yìí ń bẹ gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ má ṣe bínú wípé bí ọ̀sẹ̀ méjì sí àkókò yìí pé a ò ní àǹfààní láti ṣe ètò yìí. Ẹ má bínú pé a ò ní àǹfààní àti ṣe ètò yìí. Ìrìn àjò tí mo rìn lọ sí orílẹ̀-èdè Brazil, òun ni ó fún mi ní àǹfààní. Mo wá ń fi àǹfààní yìí láti kí gbogbo ẹ̀yin èèyàn mi ní orílẹ̀-èdè Brazil. Bàbá lórìṣà Bàtínà ti Ọ̀ṣun, mo kí yín. Ẹ̀yin tí Rio de Janeiro nìyẹn, múso èrè ń jó èrè ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ Fálọlá ní babaláwo Fálọlá ní ìpínlẹ̀ Rio de Janeiro ní orílẹ̀-èdè Brazil. Mo tún fi àǹfààní yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọmọlolú Mike Akínmúlẹ̀rú tí í ṣe ààrẹ ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé Alárágbó ti orílẹ̀-èdè Brazil. Bẹ́ẹ̀ náà ni mo ń kí bàbá mi ambassador Adégbóyèga ọmọdọ̀ àgbà. Mo sì ń fi àǹfààní yìí náà láti kí kábíyèsí ọba Joseph Mendes de Geleju Adélabóde II, olùdó ti ilẹ̀ Brazil. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì mí ní orílẹ̀-èdè Brazil, pàápàá fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa lọ́wọ́ sí inauguration Brazil National Egbe Festival, èyí tí a máa ṣe ní November 20 ní São Paulo Beach ní orílẹ̀-èdè Brazil. Mo dúpẹ́ ọjọ́ náà a kò láyọ̀, gbogbo apápátá ni àdúrà wa máa gbà. Lọ́wọ́lọ́wọ́ báyìí fídíò tí mò ń ṣe yìí, orílẹ̀-èdè Trinidad and Tobago, òun ni mo ti ń ṣe fídíò tí tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo wá dúpẹ́ fún gbogbo àwọn olórìṣà aláwo ẹlẹ́gbẹ́ ọmọ tí wọ́n dúró tì mí ní orílẹ̀-èdè Trinidad and Tobago ń bí, tí wọ́n gbé mi gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹgbẹ́ náà parapọ̀ a gbé gbogbo yín gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ìyálóde awo àgbáyé tí ó jẹ́ ààrẹbìnrin ẹgbẹ́ ti orílẹ̀-èdè Trinidad and Tobago ń bí, fún ìtọ́jú tí ẹni fún mi àti ilé ìjọba wọn níbí, pẹ̀lú gbogbo àwọn olórìṣà orílẹ̀-èdè Trinidad and Tobago. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín, pàápàá fún inauguration Trinidad and Tobago National Egbe Festival, tí a máa ṣe inauguration ẹ̀ ní on the 20 oṣù tí a wà yìí ní orílẹ̀-èdè Trinidad and Tobago ń bí. Gbogbo èèyàn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, nítorí pé ẹgbẹ́ ti ń gba ayé lọ. Fún ẹ̀yin tí ẹ sì ń sọ pé nàláì kò sí ẹ̀dá tó wà láyé tí ò ní ẹgbẹ́.
ẹ ṣeun púpọ̀ púpọ̀, mo dúpẹ́. Mo wá ń kí gbogbo wa ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá pé a kú ọdún ayẹyẹ àyájọ́ ti òmìnira tí a ṣẹ̀ ṣe kọjá yìí, ìyẹn ni ti Nigeria Independence Day tí a ṣẹ̀ ṣe kọjá ní kópẹ́kópẹ́ yìí. Mo kí gbogbo wa pé Happy Independence Day. Mo wá ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti wá darapọ̀ mọ́ mi ní orí ètò tòní. Mo ń kí ààrẹ ìṣẹ̀ṣe Olúwo Dágunró Àṣòro fìjà lọ. Mo sì ń kí yín pé ẹ kú ìmúrasílẹ̀ ọdún èyí tí ẹ fẹ́ ṣe ní October 13, ìyẹn nínú oṣù yìí. Bó lẹ̀ jẹ́ pé mi ò ní àǹfààní àti wà níbi ọdún yìí, ṣùgbọ́n mo tún máa wà ńbẹ̀ nítorí pé gbogbo àwọn èèyàn wa pátápátá ni wọ́n máa wà ńbẹ̀ láti bá yín ṣe ọdún. Mo dẹ̀ wá ń kí yín pé ẹ kú ìmúléró. Mo wá ń kí sista Tókẹ́ Àjọkẹ́ múso èrè o. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín. Kí a tó bẹ̀rẹ̀ ètò tòní, ẹ jẹ́ kí n fi àǹfààní yìí láti kí kábíyèsí tí ó jẹ́ live grand patron fún gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé. Ta ni mò ń porí yìí? Òun ni kábíyèsí Onírìṣà Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kábíyèsí. Mo kí yín fún ti ayẹyẹ ọdún ọlọ́jọ́ èyí tí tẹ̀sẹ̀ ṣe tán yìí. Ọdún tó ń bọ̀ ẹ ṣe nínú owó, nínú ọlá, nínú yìí, ẹ wá pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìtẹ́ baba ńlá yín. Mo sì wá fi àǹfààní yìí láti kí gbogbo ìṣòro ní Ilé Ifẹ̀, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àràbà tuntun tí àràbà àgbáyé èyí tí ó ṣẹ̀ jẹ yìí, títí dé orí kábíyèsí ọba ìṣòro ọba Dìó, dé orí kábíyèsí ọba ìṣòro mẹ́ta dàda tí ó jẹ́ ọba Léṣù àgbáyé àti ọlọ́jà ìrànjẹ́ èdìta. Èrò wa dájí o kábíyèsí o, àti gbogbo ìṣòro tó kù pátápátá ní Ilé Ifẹ̀. Mo kí Ọwá Erédùnmí tí ó jẹ́ bàbá fún mi ní Ilé Ifẹ̀. Mo kí olórí ọlọ́ṣun àti gbogbo ẹ̀yin tí ẹ gbàlejò gbogbo àgbáyé fún ọdún ọlọ́jọ́ ti Ilé Ifẹ̀. Gbogbo yín pátápátá ni mo kí yín, ẹ ṣeun púpọ̀ o. Ẹ ṣeun o, ẹ kú ọdún o. Ẹ ṣeun, mo dúpẹ́ nítorí pé ẹ bá wa dá sí ètò yìí. Mo dúpẹ́. Kí a tó bẹ̀rẹ̀ ètò tòní, orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, orúkọ mi ni His Majesty Ọba Àṣàgbèmí Tèmíadára Àríwájòyè Fàṣàgbádé kínní Àmọ̀tẹ́kùn kejì ẹrù jẹjẹ Ọ̀fà Àkókò land, ààrẹ ọba àṣà àgbáyé tí mo jẹ́ ọba ẹgbẹ́ Emere worldwide. Tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ lè pe aago mi kó má lọ, ṣùgbọ́n ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp lórí 08033702625. Ẹ ní àǹfààní àti máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ sì lè pe aago náà kí ó lọ, ṣùgbọ́n tẹ bá pè tí ò bá lọ, ẹ kàn bí háàd mi lórí WhatsApp kí ẹ bá mi sọ̀rọ̀. Lónìí a ti ṣe oríṣiríṣi ètò lórí ẹgbẹ́ Emere. Ẹgbẹ́ yìí Emere yìí náà ni à ń gbé káàkiri láti ìlú kan sí ìlú kejì. Kò sí ohun tí mo nímọ̀ nípa ẹ̀ tàbí lé lórí ju ẹgbẹ́ Emere lọ.
a sì ń fi yé gbogbo àgbáyé wípé kò sí ẹ̀dá kan tó wà láyé tí kò lẹ́gbẹ́ o. ẹ̀dá tó bá ti ń sùn tó ń láàlá dandan ni kó mọ̀ pé ẹlẹ́gbẹ́ ọmọ ni o. ẹ̀dá tó bá ń ronú wípé bíi pé kó máa imagine wípé òun lè ṣe nǹkan ní ọ̀la tàbí tó rántí pé òun ṣe nǹkan kan lánàá dandan ẹlẹ́gbẹ́ ọmọ ni. ẹnikẹ́ni tó bá ti ń wò tó wà níbi ìmọ́lẹ̀ tí ó rí òjìji rẹ̀ kó nítọ̀hún mọ̀ pé ẹlẹ́gbẹ́ ọmọ ni òun jẹ́. kò sí ẹ̀dá kan tó wà láyé tí kò ní ẹgbẹ́. ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n wá lérò pé ẹgbẹ́ yìí pé ẹgbẹ́ Emere yìí pé nǹkan búburú ni, yálà bóyá èṣù ni tàbí ẹ̀mí búburú ni. kò rí bẹ́ẹ̀ o. ẹ̀mí Ọlọ́run ni ẹgbẹ́ jẹ́. ẹ̀mí tí Ọlọ́run fi sí ara ènìyàn láti máa tan ìmọ́lẹ̀ sí inú ayé ènìyàn, láti máa gáìdì èèyàn àti láti máa mọ́nítọ̀ ẹ̀dá ni ẹgbẹ́ jẹ́. gbogbo àwọn sẹ́mínà tí mò ń ṣe káàkiri láti ìlú kan sí ìlú mìíràn lórí ẹgbẹ́, mo máa ń sọ wípé mi ò bá ti ẹ̀sìn wá, ṣùgbọ́n mo jẹ́ kó yé gbogbo ènìyàn pé ẹgbẹ́ wà lóòótọ́ lóòótọ́. kò dẹ̀ sí ẹ̀dá tó wà nílé ayé tí kò ní ẹgbẹ́. nínú àwọn sẹ́mínà wa àwọn mùsùlùmí wà ń bẹ̀, àwọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀, àwọn ìjọ ẹ̀sìn àbáláyé náà wọ́n wà ń bẹ̀. nítorí pé kò sí ẹ̀dá tó wà tí kò ní ẹgbẹ́. mo ti sọ ní orí prógámù, lára àwọn prógámù tá a ti ṣe kọjá wípé àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n mú ẹ̀mí kan ló wà lára wọn tí wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀, tí wọ́n fi ń ríran. ẹ̀mí yìí ẹ̀mí ẹgbẹ́ ni. ó kàn jẹ́ pé wọ́n lè gbé gba ọ̀nà mìíràn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wọn. ó dẹ̀ tún sọ wípé àwọn mùsùlùmí àwọn náà máa ń lo ẹ̀mí, wọ́n máa ń mú ẹ̀mí tí wọ́n á sọ àsọtẹ́lẹ̀, tí wọ́n á jíṣẹ́. ẹ̀mí yìí náà ẹ̀mí ẹgbẹ́ ni. àwọn ìjọ àbáláyé àwọn náà máa ń gẹ́gùn tí wọ́n pè ní orígà. ẹ̀mí yìí náà ẹ̀mí kan náà ni ẹ̀mí ẹgbẹ́ ni. ṣùgbọ́n àwọn leaders wa ni wọ́n ti ń ṣì wá lọ́nà wípé tàbí nípa ẹ̀sìn tàbí nípa doctrine ni wọ́n fi ń sọ wípé ẹ̀mí kan wà tó jẹ́ ẹ̀mí búburú, ẹ̀mí kan wà tí ó jẹ́ ẹ̀mí tí ò dáa. gbogbo ẹ̀mí tí Olódùmarè dá sí ara ènìyàn ẹ̀mí dáadáa ni. ó wá depend lórí bí a ṣe fi ààyè gba ẹ̀mí yìí sí. ó wá tún depend lórí bí a ṣe ń tọ́jú ẹ̀mí yìí sí. nígbà tí èèyàn fi èèyàn ti ènìyàn wípé kó máa ṣe ìtọ́jú èèyàn, kí ó máa bá ènìyàn káàkiri, tẹ́nìyàn ò bá tọ́jú irú èèyàn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó padà lẹ́yìn èèyàn tàbí kó fi èèyàn sílẹ̀. mo fi ṣe àpèjúwe ẹgbẹ́. ọ̀pọ̀ ènìyàn ló ń jẹ̀yà lónìí. ọ̀pọ̀ ènìyàn ni wọ́n dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lónìí tí wọ́n lérò wípé oṣó ni tàbí àjẹ́ ni, láì mọ̀ yìí pé nítorí pé wọn ò fi ààyè gba ẹ̀mí tí Olódùmarè fi sí wọn lára, àti pé ó ṣeéṣe kí wọ́n má ṣètọ́jú ẹ̀mí yìí tó, tàbí kí wọ́n má fún ẹ̀mí yìí ní àǹfààní láti pé kó darí wọn, ló lè fa ìyà sí wọn. kì í ṣe pé ẹ̀mí yẹn ló fi ìyà jẹ wọ́n. irú gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó yẹ ká nímọ̀ lé lórí. lórí ètò tòní
ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni orí ẹni. Kí ni orí wá ní í ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́? Nínú ọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣe sẹ́yìn, mo jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa wípé nǹkan mẹ́ta ló ṣe pàtàkì nínú ayé ènìyàn láyé. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n dẹ̀ ní ìbálòpọ̀ àti ìbáṣepọ̀. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà kì í sì wá ń ṣe òrìṣà. Òun ni ẹgbẹ́, orí, Ifá. Ṣùgbọ́n òye tí bó ṣe yé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tọ́pìkì tá à ń sọ̀rọ̀ lé lórí lónìí tí ń ṣe orí. Almost of gbogbo, àti pé kì í lè ṣe pé almost of gbogbo ẹ̀dá tó bá ń wá sílé ayé ló ti wà nú àkọọ́lẹ̀ wípé orí ni kí àkọ́kọ́ gbé mú jáde láti ojú ara ìyá wa. Orí òun ni ó jẹ́ àṣẹ Olódùmarè pé kí àkọ́kọ́ fi wá ilé ayé. Ọ̀pọ̀ àwọn doctors tàbí àwọn agbẹ̀bí a máa ń gbọ́ wípé tí ọmọ bá kọ́kọ́ na ẹsẹ̀ jáde, wọ́n á wá gbogbo ọ̀nà bí a ṣe padà bó a ṣe jẹ́ pé orí náà lápapà gbé jáde. Àfi tí wọ́n bá ṣe operation fún èèyàn. So ìgbà tó jẹ́ pé orí ni ènìyàn kọ́kọ́ gbé wá sílé ayé, tó jẹ́ pé kí ara tó kù ó tó dé ilé ayé. Orí yìí ó ṣe pàtàkì púpọ̀ nínú ayé ènìyàn. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀, ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò tòní. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí fún sórí wall yín kí ọ̀pọ̀ ènìyàn lè ní àǹfààní àti wo prógrámù yìí. Ẹ bá mi share ètò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ń dá sí wa tẹ́ ẹ ń make comment lórí prógrámù yìí, gbogbo yín pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ yín tí a appreciate yín. Tí ẹ bá wá wo orí, ẹ máa rí pé kò sí gbogbo ohun tí ẹ̀yà tí ó gba inú orí wọlé sí inú ara wa tí ò ṣe pàtàkì. Ṣojú ni ò ṣe pàtàkì ni, tàbí imú, tàbí ẹnu, tàbí etí ni ò ṣe pàtàkì ni. Ohun tí ènìyàn fi ń rìn, tí ènìyàn fi ń jẹ́ ẹ̀dá nílé ayé, orí náà ni. Ṣé wá rí, nǹkan kan ni mo wá fẹ́ kí a mọ̀ lórí ètò tòní nípa orí ẹni. Ṣé rí, pẹ̀lú àwọn ìwádìí tí a ti ń ṣe nípa ọ̀rọ̀ orí, àwọn ìwádìí kan sọ wípé níbi tí Olódùmarè tọ́jú orí sí, tí oníkálukú lọ débẹ̀ tó lọ yan orí titi rẹ̀. Ọ̀pọ̀ lè yan orí olówó, ọ̀pọ̀ lè yan orí ọlọ́lá, ọ̀pọ̀ lè yan orí olókìkí, ọ̀pọ̀ lè yan orí tó máa dalẹ̀, ọ̀pọ̀ lè yan orí tí ò ní tó máa ní ọjọ́ kúkúrú, àti bẹ́ẹ̀ 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 lọ. Ṣùgbọ́n ojú ara tí orí olówó gbà wá sílé ayé
lórí tálákà náà gbà wá sílé ayé, lórí olókìkí gbà wá sílé ayé, lórí ẹlẹ́mìí gígùn gbà wá sílé ayé, ní lórí ẹlẹ́mìí kúkúrú náà gbà wá sílé ayé. The same. Ẹ káàbọ̀ padà. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Episode 27 ni a wà yìí. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lórí ẹ̀yin tí ẹ̀ ń bá wa dá sí ètò yìí. Tí ẹ ò dá wa dá, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́, tí ẹ bá rí ẹ̀sìn tó bá tako pé kí ẹ̀dá ó bọ orí rẹ̀, ó yẹ kẹ́ ẹ jìnnà sí irú ẹ̀sìn yìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní pé orí ẹni làbá bọ, àbá fi òrìṣà sílẹ̀. Àwọn àgbà máa wí pé mi ò mọ bí olórí gbé yan rí, ń bá rí bẹ̀ lọ yan tèmi. Ṣé wá rí ọ̀pọ̀ nínú yín tí ẹ bá dojúkọ ọ̀pọ̀lọpọ̀ challenges nílé ayé, ó ṣeé ṣe kó ti wà ní inú àyànmọ́ yín, ó dẹ̀ ṣeé ṣe kí ó jẹ́ pé ohun tí ẹ dé bá nílé ayé ni, ṣùgbọ́n nǹkan kan ṣoṣo tí mo fi ń dá yín lójú tó sì yé mi yékéyéké ni wípé tí ẹ bá ké pe orí ẹlẹ́dàá yín, dandan ni kí ó dá yín lóhùn. Àwọn ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n yan àyànmọ́ tí ò tẹ́ wọn lọ́rùn, ó ṣeéṣe kí wọ́n ké pe orí wọn kí orí wọn yí àyànmọ́ yìí padà. Gẹ́gẹ́ bí tọ́pìkì tí a ṣiṣẹ́ lé lórí ní episode 25 or 26. Kò sí ẹni tí ó bá jẹ́ onímọ̀ láyé tàbí tó bá jẹ́ olóye láyé láàárín oṣù kan ṣoṣo tí ò ní képo orí rẹ̀. Bó ṣe yẹ kí ọba máa kẹ́ orí, bẹ́ẹ̀ náà ni ló yẹ kí ìjòyè máa kẹ́ orí. Bó ṣe yẹ kó lówó máa kẹ́ orí, ló yẹ kí tálákà náà máa kẹ́ orí. Nítorí pé tó bá jẹ́ tálákà lónìí, tó bá képo orí rẹ̀, orí sì lè padà sọ ẹ́ di olówó. Lára àwọn nǹkan tó wá ṣe pàtàkì láti fi kẹ́ orí, èyí ò bá ẹ̀sìn kankan wí. Yálà ìgbàgbọ́ ni mí tàbí mùsùlùmí ni mí tàbí ẹ̀sìn àbáláyé ni mí, kò bá ẹ̀sìn kankan wí wípé o ṣe àdúrà fún orí rẹ̀. Àkọ́kọ́, tí gbogbo ènìyàn bá jí láàárọ̀ kùtùkùtù, ó yẹ ká fọwọ́ méjèèjì gbá orí wa mú pé orí mi mo tún jí lónìí, ìwọ ló ṣáájú ayé kí n tó tẹ̀lé ẹ, ohun báyìí ni mo fẹ́, ohun báyìí ni mo fẹ́, ohun báyìí ni mo fẹ́. Ẹ jọ̀ọ́, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ. Tàbí kó rò wípé mo máa ṣe nǹkan yìí lẹ́ẹ̀kan lóṣù, tàbí ẹ̀ẹ̀kan nínú oṣù méjì, tàbí ẹ̀ẹ̀kan nínú oṣù mẹ́ta, tàbí ẹ̀ẹ̀mẹ́rin lọ́dún, tàbí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún, bó lè wá jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún. Kó bomi sínú inú abọ́. Kò sí ẹ̀dá tó wà tí kì í mu omi láyé. Kò dẹ̀ sí ẹ̀dá kan tó wà tí kì í fi omi wẹ̀. Mi ò lérò pé o fẹ́ fi omi bọ orí rẹ̀, mi ò lérò pé o mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́. O tún lè ní àǹfààní àti fi iyọ̀ sí tí ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ́. Kò sí ẹ̀dá kan tó wà tí kì í jẹ iyọ̀ lọ́bẹ̀. Tó bá jẹ́ omi tí o gbómi yìí dání, yálà o gbómi yìí sórí tàbí o bu omi yẹn o bù díẹ̀ sí orí rẹ wípé ìwọ orí mi, omi tútù ni mo fún ọ lónìí. Tómi bá balẹ̀, omi á nípa
kì í ṣe ọ̀fọ̀ kì í sì í ṣe ògèdè òwe àwọn àgbàlagbà ni. Nílé ayé tí mo wà yìí, jẹ́ ẹ nípa sówó, jẹ́ ẹ nípa sájé, jẹ́ ẹ nípa sọ́lá, jẹ́ ẹ nípa síyì, ohun báyìí báyìí ni mo fẹ́ ìwọ orí mi. Bí omi bá ń balẹ̀ tí omi bá ń nípa, èmi náà fẹ́ nípa rere nílé ayé. Bó ṣe máa rí náà nìyẹn. Mo fi àsìkò yìí kí ọ̀rẹ́ mi pàtàkì ọbarìṣà Àwórì tí ó jẹ́ táyéṣe alárágbó àgbáyé, ọba his majesty, his spiritual majesty, ọba Ewégbèmí Sàbítù Agbájé, ẹ kú ọdún Ẹgbẹ́fúnkẹ́ alárágbó èyí tí ẹ ṣe tí òṣùpá wá ṣeré fún yín ní ìlú Ọ̀tà. Bẹ́ẹ̀ náà ni mo sì ń bá yín dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Aláǹlẹ́gẹ́ Ẹkùn tí wọ́n jẹ́ ọlọ́tà fún gbogbo àti paramount ruler gbogbo Ọ̀tà kingdom fún àtìlẹ́yìn yín. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ náà ni mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ohun tí à ń sọ̀rọ̀ lé lórí òun ni orí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé a ti sọ̀rọ̀ omi, pé o bomi sórí rẹ, pé o dìídì create a special tí o fi ṣe àdúrà. Ìwọ lẹ gbìyànjú ṣe wò. Tó bá ṣe é ṣe, tó bá lè ní àǹfààní àti fi iyọ̀ sí inú àwo, kó sọ pé ìwọ orí mi, iyọ̀ ni mo fún ẹ lónìí. Kò sí ẹ̀dá tá fi iyọ̀ sẹ́nu tá tutọ́ ẹnu. Gbogbo ohun tó ti di aṣálẹ̀, tí ayé ti sọ di aṣálẹ̀ nínú ayé mi, Olódùmarè wá bá mi fi adùn sí lónìí. Ìwọ orí mi, ẹlẹ́dàá mi, ohun báyìí báyìí ni mo fẹ́. O lè rọra fi iyọ̀ yẹn díẹ̀ kó fi sórí ẹ, kó fi sẹ́nu. Gbogbo èyí kì í ṣe ẹ̀ṣẹ̀. Ìwọ gbìyànjú kó ṣe wò láàárín oṣù tó bá ṣe, kó wá wo ìyípadà. Tó bá ní àǹfààní láti rí oyin, mo lérò pé kò sí bóyá la rí ẹni tí ò ń jẹ oyin. Gbó jẹ oyin, mi ò rí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀. Ó lè bóyin sínú abọ́ díẹ̀, kó wá sọ pé ìwọ orí mi, ẹlẹ́dàá mi, mo fún ọ lóyin lónìí. Dídùn dídùn ni ayé oyin máa ń dùn. Láti àkókò yìí lọ, káyé mi ó bẹ̀rẹ̀ sí ní ládùn. Kí n rí bá ti ṣe, kí n rọ́nà gbégbà. Èyí kì í ṣe ẹ̀ṣẹ̀. Tí ẹ̀sìn kan bá sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ ni, ó yẹ kó sá fún ẹ̀sìn yìí. Kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá. Ẹ ṣeun ọbarìṣà Àwórì, mo dúpẹ́ fún kọ́mẹ̀tì yín. Àmì àṣẹ Èdùmàrè. Ìwọ tí o bá wá wò wípé ẹja àrọ̀ wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ ni fún ẹ, nítorí pé àwọn ẹ̀sìn mìíràn lè kà sí ẹ̀ṣẹ̀. Ó lè jẹ́ ẹja àrọ̀ tí wọ́n ti ká tó jẹ́ gbígbẹ, nígbàgbọ́ tìrẹ bá rọ̀ mọ́, tó dẹ̀ rí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ fún ẹ. Wòmí náà, o ò nídìí àti lọ sọ́dọ̀ ẹnikẹ́ni. Ohun tá à ń wí yìí fúnra rẹ ni kò ṣe, fúnra rẹ gbìyànjú rẹ̀. O ò nídìí láti lọ sọ́dọ̀ pásítọ̀ tàbí ọ̀dọ̀ àáfàá tàbí ọ̀dọ̀ aláwo. Fúnra rẹ gbìyànjú ohun tí mò ń wí yìí. Bó sì jẹ́ ẹja àrọ̀ tútù ni o bá ní àǹfààní,
mú ẹja yẹn gbé sórí ara rẹ̀ kó sọ pé ẹja àjàbọ́ ni mo fún ìwọ ìṣẹ̀dá mi lónìí, jẹ́ ń jàbọ́ lọ́wọ́ ikú, jẹ́ ń jàbọ́ lọ́wọ́ àìsàn, jẹ́ ń jàbọ́ lọ́wọ́ ìrora tí mo wà yìí. bó jẹ́ gbólóhùn mẹ́ta yìí ló bá ní àǹfààní àti ṣe, gbìyànjú ṣe wò. ẹja yìí tó bá ní àǹfààní láti pa o lè pa tàbí kò ní kán bá ẹ pa. àwọn èèyàn lè jẹ́ kì í ṣe ẹ̀ṣẹ̀. tó bá ní ẹ̀sìn tó bá sọ pé o lọ bọ òrìṣà nítorí pé o ṣe àdúrà fún orí rẹ, sá fún ẹ̀sìn yìí. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn baba ńlá wa ni wọ́n ń ṣe ní ayé àtijọ́ tí ẹ̀mí wọn fi ń gùn, tí wọ́n sì fi ń ṣe rere nílé ayé, tí wọ́n fi ń jẹ́ ènìyàn nílé ayé, fi rọ̀ wọ́n lọ́rùn ju àkókò òde òní lọ. èmi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kankan rárá lọ́wọ́ báyìí, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ bí a ṣe lè ṣe ìtọ́jú ara wa, bí a ṣe lè ṣẹ́rí àwọn àdúrà kan wà tí a lè gbàgbàgbàgbà tí ò ní gbà. àwọn èsì kan máa ń wà tí wọ́n máa ń sọ pé wọ́n máa ń pè nǹkan kan ní ètò àdúrà. ìgbésẹ̀ pẹ̀lú àdúrà tàbí ká fi nǹkan wé nǹkan, ó ní àwọn ọ̀pọ̀ iṣẹ́ tó máa ń ṣe nílé ayé ènìyàn. ṣe rí ohun tí ó fa ètò yìí, ẹ ṣé o. ṣe rí ohun tó fa ètò yìí ni pé alàgbà kan ti dààmú títí ṣùgbọ́n nítorí pé mi ì fẹ́ dárúkọ ẹ̀sìn kankan, ẹni yìí olórí nǹkan kan ni tí ó sì ní èrò tó pọ̀ gan-an lẹ́yìn, ṣùgbọ́n tó ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ. nígbà tí ìránṣẹ́ yìí, arábìnrin yìí tó bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp, tí mo sọ fún yín pé kò sí ohun tí ẹ lè ṣe ìyá, ṣùgbọ́n nǹkan ṣoṣo tí mo fẹ́ kẹ́ ẹ ṣe, ẹ̀yin nìkan ni kẹ́ ẹ wà nínú yàrá yín, ẹ bu omi sínú abọ́, ẹ bu iyọ̀ sínú abọ́, ẹ bu oyin sínú abọ́, ẹ wá wá ẹja, kẹ́ wá jókòó kẹ́ fi ṣe àdúrà. tí ẹ bá ṣe nǹkan yìí láàrin oṣù kan tí ò bá sí ìyípadà, ẹ ṣẹ́ ìpè fún mi. lẹ́yìn tí ìránṣẹ́ yìí ṣe láàrin ọ̀sẹ̀ 15 days, òun lẹ́ni yìí sọ fún mi wípé lóòótọ́ wípé ọ̀pọ̀ àṣìṣe ni àwọn èèyàn ti ń ṣe. so ìwọ tí ò ń gbọ́ mi náà, gbìyànjú láti kẹ́ orí ẹlẹ́dàá rẹ. o nídìí àti lọ sí ọ̀dọ̀ anybody, fúnra rẹ ni kí agbára àṣẹ ń bẹ nínú ẹnu oníkálukú wa. so ìwọ tí o bá ní àǹfààní láti lo ẹja, o lè fi kún. ìwọ tí o bá wá ní àǹfààní tí kì í ṣe ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tìrẹ, tó bá lè fi àgbọn tí wọn ò tí ì fọ́, tí o bá lè lo àgbọn tí wọn ò tí ì fọ́, tí kì í ṣe ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tìrẹ, tó bá lè fi kún. wàá mú àgbọn yìí kó jẹ́ àgbọn tó lómi inú. mú àgbọn yìí here. okay. so wàá mú àgbọn yìí, wàá kọ́kọ́ wo àgbọn náà, wàá wò ó dáadáa, wàá wá fi àgbọn náà kan orí rẹ wípé orí mi ẹlẹ́dàá mi, àgbọn ni mo fún ẹ yìí. ojú mẹ́ta ni àgbọn ní.
kì í fi kankan ríran nínú àwọn ojú mẹ́tẹ̀ẹ̀ta yìí. ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá ọ̀rẹ́, gbogbo ọ̀nà tí màá gbà tí màá fi ṣe rere nílé ayé, tí màá fi níláárí nílé ayé, kí ẹnikẹ́ni kí wọ́n má lè ríran láti mọ̀nà náà. wá sọ pé ọ̀nà tí omi gbà wọnú àgbọ̀n yìí kò yé ẹnikẹ́ni. ọ̀nà tí màá gbà láti lówó lọ́wọ́, tí màá gbà láti níláárí, tí màá gbà láti jẹ́ èèyàn nílé ayé, kó má ṣe yé ẹ̀dá alààyè kankan. nǹkan yìí kì í ṣe ọ̀fọ̀, kì í ṣe ògèdè. fífi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ni. ẹ gbìyànjú láti ṣe nǹkan yìí wò. ẹ gbìyànjú láti ṣe wò bóyá ìyípadà ó máa wáyé. ẹ lè fọ́ àgbọn náà, anybody ló lè bá yín jẹ àgbọn yìí. mi ní kẹ́ fi omi àgbọn yìí fọ orí yín, mi ní kẹ́ fi bọ́jú yín, ṣùgbọ́n ẹ fọ́ àgbọn yìí kí ẹ̀yin náà jẹ inú ẹ̀, kí àwọn èèyàn bá yín jẹ. fúnra rẹ ni kó o ṣe nǹkan yìí wò. bó jẹ́ níwọ̀nba ibi tí mo ṣe dé yìí ni o ní àǹfààní àti ṣe dé, gbìyànjú ṣe wò kó wá wò bóyá ìyípadà máa dé bá ayé rẹ tàbí ò ní dé bá ayé rẹ. ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọọba Bọ́lá Tító, ọmọọba Adéyẹmí, mo dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ Chief Agbájé Táyéṣi general tí ń ṣe ọba àrìṣà Àwórì. mo ń dúpẹ́ lọ́wọ́ yín. àtẹ̀yìn tí ẹ̀ ń make comment lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo yín pátápátá náà ni mo ń dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo comment yín ni mò ń rí. ẹ ṣeun púpọ̀ púpọ̀, bí mo ṣe ń rí ní gbogbo àgbáyé náà ń rí. ẹ ṣeun púpọ̀ púpọ̀, mo dúpẹ́. tí ẹ bá wá jí láàárọ̀, ẹ máa fọwọ́ méjèèjì gbá orí yín mú. orí mi, ohun báyìí báyìí ni mo fẹ́. tẹ́ bá tún fẹ́ sùn lálẹ́, orí mi, lójú oorun, lójú àlá mi tòní, má jẹ́ kí ayé orí mi mú, má jẹ́ kí kẹ́ ṣàdúrà fún ara yín, nítorí orí àti ẹgbẹ́ àwọn méjèèjì sopọ̀. bí ẹ bá ṣàdúrà fún orí yín, ẹgbẹ́ yín náà ni ẹ ti ṣàdúrà fún. ọba àrìṣà Àwórì, ẹ má bínú, inú òtútù ni mo wà ń bí. àti pé àárọ̀ kùtùkùtù la wà ní ibí yìí, aago 7 àárọ̀ ló fẹ́ lọ lù lọ́wọ́ ń bí. ìdí nìyí tí a fi ṣètò yìí ní àárọ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ yìí pé ẹ ti máa fẹ́ bọ́ sí ọwọ́ ọ̀sán ní orílẹ̀-èdè Nàìjíríà. nítorí ó ti ṣe díẹ̀ tí a ti ní àǹfààní àti ṣètò yìí, la ṣe ní pé kí a sáré ṣe ní àárọ̀ yìí ká tó bẹ̀rẹ̀ sẹ́mínà ti òní. ẹ ṣeun púpọ̀ púpọ̀, mo dúpẹ́. ní ibí ni a ti máa mú ètò yìí wá sí ìdánudúró lónìí. síwájú sí, ẹgbẹ́ ń ṣiṣẹ́ lọ. ẹ̀dá tí ó bá wá wò yìí pé òun ò ní ẹgbẹ́, tàbí tó ń rò ó wípé òun ò ní ẹgbẹ́, níṣe ló ń dìísí fún ara ẹ̀. kò sí ẹ̀dá tí ò ní ẹgbẹ́ láyé. kò sí ènìyàn tó bá wà láyé tó bá ní orí tí ò ní ẹgbẹ́. níṣe ni ẹgbẹ́ oníkálukú ló yàtọ̀ sí ara wọn. gbìyànjú láti ṣèwádìí ara rẹ lónìí. ẹ̀yin tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ wo orí YouTube. ẹ tápù àṣírí ìjìnlẹ̀, a gbé gbogbo àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́, a gbé gbogbo àwọn ètò wa jáde. tàbí kẹ́ táìpù ẹgbẹ́ Emere, a gbé gbogbo ètò wa jáde. tàbí kí ẹ táìpù World Ẹgbẹ́ Festival. so gbogbo láti episode 1 dé episode 27 tí a wà yìí, òun ni ó máa gbé jáde. pẹ̀lú àṣẹ ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run, àṣẹ Olódùmarè,
on the 20 oṣù tí a wà yìí ni a máa ṣe inauguration Trinidad and Tobago National Egbe Festival, èyí tí yóò máa wáyé ní ọdọọdún. On the 28th of November ni a máa ṣe inauguration ti Brazil National Egbe Festival ní ìlú São Paulo lọ́dọọdún. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti máa attend the festival yìí ní ọdọọdún, ẹ̀yin tí Cuba lágbára Ọlọ́run láìpẹ́ a máa gbé festival ẹgbẹ́ náà dé ọ̀dọ̀ yín, àti àwọn orílẹ̀-èdè tí a ò tí ní àǹfààní, ẹ̀yin tí orílẹ̀-èdè Amẹ́ríkà, ti London, Canada, gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí náà ni a sì máa gbé ẹgbẹ́ dé. Pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa yìí, pẹ̀lú àdúrà yín, a nígbàgbọ́ pé gbogbo orílẹ̀-èdè àgbáyé òun ni bí ìjọ ṣe gba orílẹ̀-èdè àgbáyé, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ àti kéde nípa ẹgbẹ́ ló máa gba gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sórí ètò yìí lónìí, gbogbo yín pátápátá ni mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa fi àdúrà ran ọba àṣà, ọba ẹgbẹ́ àgbáyé lọ́wọ́ níbikíbi, nítorí bí gbogbo ohun tí à ń ṣe yìí, ọ̀pọ̀ àwọn àgbààgbà ní ó dùn mọ́nú, ọ̀pọ̀ ènìyàn ní ó dùn mọ́nú, kódà ọ̀pọ̀ followers gan ni ó dùn mọ́nú, tí ìlara àwọn onílara sì pọ̀, ṣùgbọ́n mi ò jẹ́ orúkọ olórúkọ, orúkọ ara ti tèmi ni mò ń jẹ́. Mi ò sì ṣètò elétò, ètò tí orí rán mi, tí ìṣẹ̀dá rán mi, òun náà ni mò ń gbé káàkiri. Ẹ jọ̀ọ́ mo nídìí àdúrà ẹ̀yin ènìyàn. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀, bóyá ẹ fẹ́ gbà mí ní àmọ̀ràn, tàbí ẹ ní ohunkóhun tí ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ẹgbẹ́, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Fún ẹ̀yin tí ẹ bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ lo +234 80 33 26 25. Lẹ́ẹ̀kan sí +234 80 33 70 26 25. Ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ kàn táìpù 080 33 70 26 25. Orí WhatsApp ni kí ẹ ti bá mi sọ̀rọ̀, tàbí kẹ́ inbox mi lórí Facebook ọba àṣà àgbáyé, a lè ní àǹfààní láti sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo ń fẹ́ àwọn àmọ̀ràn yín. Ẹ̀yin tẹ́ tún ní ìmọ̀ jù wá lọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́, ẹ tún share ìmọ̀ yín pẹ̀lú wa, ẹ share experience yín pẹ̀lú wa, nítorí pé ọmọdé ni mo jẹ́. Ìwọ̀nba àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí àti àwọn research tá à ń ṣe káàkiri, òun náà ni a fi hàn fún gbogbo àgbáyé. Èyí tí wọn náà bá mọ̀ tó bá dákẹ́ kò ní wúlò fún ẹlòmíràn. Ẹ̀yin náà gbìyànjú láti share pẹ̀lú mi, kémi náà lè ní àǹfààní àti share pẹ̀lú gbogbo ènìyàn. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín. Lẹ́ẹ̀kan sí Happy Independence Day fún gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá. Ẹ ṣé o. Okay, bring down.